Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi. Aki Alhaji wa Muhammad Saheed Okunola Òṣùpá ọba orin alhamdulilayi rabbil alamin. Wa Muhammad adúgbòlò gbogbo àwọn tí a fi fẹ́ hàn sí aláyè àwọn òní pa náà fẹ́ náà ẹlẹ́pàá ẹja dákẹ́ Òṣùpá ẹjọ́ múra wọn mọ́ pariwo ìdí ń tó lára wọn ní pariwo tí wọn náà bá wá bẹ́ẹ̀ dẹ́yìn láyé sọ pé Allahu Akbar ó lè wí bẹ́ẹ̀ ni Ọlọ́run ló ṣe ọ̀nà àbánẹ́bì Pasuma ọ̀gá ńlá tó kọ́ kí àmájà pẹ̀lú wá sí ọ̀nà fún Pasuma ẹ̀wọ̀n. Olúwa bó ṣe ń ṣe bẹ́ẹ̀ fún Pasuma. Alhaji wa Muhammad Saheed Òṣùpá ọba orin bàbá oníwàásí àgbáyé ní ẹ̀rọ padà bọ̀. Bàbá oníwàásí àgbáyé ní ẹ̀rọ padà bọ̀. Wọ́n láwọn bí oṣù àpọ́nlé tó lápọ́nlé jù láyé ìbẹ̀ yìí. Wọ́n láwọn bí ìyá tẹ̀ tara wọn jáde bẹ̀ yìí. Wọ́n lè máa bọ̀ wá. Olúwa bó ṣe ń ṣe èkú pàṣẹ jọ̀wọ́ bá dá àwọn ìdúró bó ṣe ń ṣe èkú pàṣẹ jọ̀wọ́ bá dá àwọn ìdúró bàbá níjà Alhaji wa Saheed Òṣùpá kọ́ máa padà bọ̀ wá. Alhaji wa Màláíkà bàbá ti rán wọn pé ká lọ pé Òṣùpá padà wá. Adúgbò náà lọ́wọ́. Ẹ dúró síbi tí ẹ wà yẹn o, ẹ má wà wájú torí Ọlọ́run. Bàbá ní àwọn bí Kùránì tó tóbi jù láyé tí ò sí tó lágbára tó tó. Àwọn bí sọ fún Alhaji wa Saheed Òṣùpá Kí ló kọ́ máa bọ̀ wá padà. Wàláhì tàláhì ìsúmọ́bí náà lẹ̀ sí láwà, Alhaji Saheed Òṣùpá ti ń bọ̀. Tẹ̀bí! ẹgbẹ́ náà tóbi jọ̀wọ́. Alhaji Màláíkà ló ń wà padà sí aburú. Àmì? Ẹgbẹ́ náà tóbi. Ṣé mo tún lè rí ẹyọ kan sí? Ètí ìta ìnábì ẹ̀túnfì kan kún. Òjíṣẹ́ àgbà ẹni abílọ́jọ́ Monday. Òjíṣẹ́ àgbà ẹni tó gba òjíṣẹ́ lọ́jọ́ Monday. Òjíṣẹ́ ńlá ẹni tó fẹ́ ìyàwó àkọ́kọ́ lọ́jọ́ Monday. Ànábì wa Muhammad ẹni tó ṣe hijira lọ́jọ́ Monday. Ẹni tá a ní òyòwò èyí ó kú lọ́jọ́ Monday. Èyí ni sábàbí táyé fi ń pe Monday lọ́jọ́ Ajé. Ànábì tí ò ní fọ́tò ẹyọ kan tá a lè mú káfíjúwe rẹ̀ bára ayé. Ṣùgbọ́n ní tó yà fọ́tò ẹgbẹ̀rún kò lè ra fọ́tò ti Muhammad. Ìwọ mú fóònù rẹ jáde Google ẹ̀. The most popular man in the world is Prophet Muhammad. Àwọn olóyìnbó wa fẹ́ yíwọ́ wa lọ́wọ́. Àwọn kan ní wọ́n ní apá kan ní Jésù ni, apá kan ní Muhammad ni. Ṣùgbọ́n tó bá dé tó bá ní káàtó, káńpẹ́yìn ànábì ló tò sí náwó ẹ̀. Ẹjọ́ kò sẹ́yìn Jésù mọ́ wulẹ̀ tí ìnáwó rẹ̀. Sọ pé òjíṣẹ́ làwọn méjèèjì ṣùgbọ́n Muhammad lèmi wá lásìkò rẹ̀. Lásìkò Muhammad ló wá sọ pé sallallahu alaihi wasallam. Kò sí àròyé tó pọ̀. Bàbá Alhaji wa Suleiman Adékúnlé Àlàó Màláíkà ọba tó ṣe é ní ìdùnnú fara ayé. Ó wù mí tí bàbá wa lè ní sí sọ̀rọ̀ mi. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي
ونسكي ومحياي ومماتي لله رب العالمين. Gbogbo àwa tí a wà lójú agbo yìí, ẹlẹ́kùn ẹ̀jẹ̀ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí. Agbo yìí ní pariwo ní àbí àwọn èèyàn tá a wà nínú ẹ̀. Sáko ló ń pariwo ní pápákọ̀ ní àmọ̀bá àti ìdí agbo. Tó bá jẹ́ pé èèyàn ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ kalẹ̀ sọ pé Allahu Akbar. Ẹ má bàa bẹ̀ o, ẹ má ní kó wí o. Ẹni tí ó bá fẹ́ sọ̀rọ̀ kalẹ̀ sọ wípé Allahu Akbar. Ẹlẹ́ẹ̀kẹta yìí, Ànábì Muhammad, Ànábì láwọn èèyàn kan wà tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá bá wọn tí wọ́n wà nínú ìṣesí kan ẹ má ṣe mọ̀. Nínú náà èèyàn náà lẹni tí wọ́n bá sọ pé Ọlọ́run tóbi létí ẹ̀ tó ní tọ̀ ń bá jẹ́ tí wọ́n dákẹ́ tẹ́ bá ló ń tọ̀ tí ò padà lè sọ̀rọ̀ mọ́ kó tó jáde láyé ẹ má ṣe mọ̀. Òun ló fọwọ́ ẹ̀fọ́ látàná ló fi bí lónìí. Ẹni tí ó bá sọ̀rọ̀ tí ó wí lá ilaha illallah òjò pàdé Ọlọ́run sọ pé Allahu Akbar. Allahu Akbar. Láwọn èèyàn àwẹ̀ kò wá ebi pa wá àbí kí láti fẹ́ sọ kó ṣe wá ní láti rí okòlò ló wá ní apá kan Ọlọ́run ni apá kan bó bá kí màláìkà ó lọ́wọ́ méjì báyìí pé àlàó àbí adékúnlé ọba tó wá dá màláìkà tí màláìkà ò tó bẹ́ẹ̀ kẹ́ kí láàárọ̀ ọjọ́ kan kó mọ̀ forí balẹ̀ fún. Kódà mo ṣẹ̀rí ẹ̀ pé nínú olórin fújì tí máa kírun déédéé àti sábùtù ní ìdarí wọ́n ti ṣàárẹ̀ Ramadan. Mo fi Ọlọ́run ọba mo fi búra mo sì fi ní oṣù àwọ̀ tá a wà nínú ẹ̀ tí ìmọ̀ bóyá máa tún ṣe mí lẹ́yìn eléyìí mo fi búra. Aláàjì wa Àlàó Màláíkà nínú olórin fújì tí máa kírun. Torí gbọ́dọ̀ pọ̀ fún wọn lọ́jọ́ ti tèmi afẹ́fẹ́ àsìkò yìí yọ̀ǹda wọn àmọ́ síwájú kọ́ tó lọ ó ti di dandan kó ṣe kínní ẹ̀ fún wa ká lè mọ̀ pé Saoty Arẹwà náà ni nítorí KSM Màláíkà. Níbẹ̀ yìí I want to invite everyone across the Alaila Fans Club to join me as I welcome on stage the one and only Alhaji Abdulaziz Saoty Arẹwà. Ẹ bá mi bàtà wọn fún Alhaji tó bẹ̀ náà. Kábíyèsí. Ẹ jẹ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká ní sùúrù. Aláìrò àfàṣọ ọ̀gbọ̀gbọ̀ wá. Bẹ́ẹ̀ la ṣe máa ń wá lọ́dọọdún. Etí kì í dojú ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Etí ọ̀pẹ̀jì ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.